Welcome to this channel. This is AloyeTV, your home of entertainment and education. Kindly click on the subscribe button and turn on the notification bell to get notified whenever we drop a new content like musical videos, short dramas, gist, movies and many more.
nínú àwọn orin èyí tí Charles Wesley kọ tó fi dúpẹ́ àbálẹ̀ lẹ́gbẹ̀rún ahọ́n fún yín olùgbàlà ògo Ọlọ́run ọba mi ìṣẹ́gun rẹ̀. Hallelujah. Amen. Gbogbo àtàbárí mi jókòó ìdájọ́. Bí wọ́n bá ṣe tún ìjókòó wa ṣe ìyẹn ká gbà bẹ́ẹ̀. A ó lọ láti gbọ́ orin àdákọ láti ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ akọrin wa láti ìjọ ìràpadà the Redeemed Christian Church of God. Ní kété tí wọ́n bá ti ń jíṣẹ́ ìránṣẹ́ nínú orin tán, a ò ní ṣẹ̀ṣẹ̀ wá wájú. Bàbá wa tí wọ́n á fún wa ní ọ̀rọ̀ Ọlọ́run ní ìní, àwọn ni olùṣọ́ àgùntàn inú ìjọ onítẹ̀bọmi Glad Tidings Baptist Church. Àwọn náà tún ní alága fún Ogbomoso Baptist Conference, the person of Reverend Olùṣègùn Babalọ́lá. Ẹ jẹ́ ká pàtẹ́ fún Jésù nínú ayé rẹ̀. Ní kété tí àwọn káyọ̀ bá ti wá kúrò níwájú, bẹ́ẹ̀ ni wọ́n á bọ́ síwájú láti tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. God bless us in Jesus. Praise the Lord. Praise the living Jesus. Àkọ́lé orin wa ni ìyìn ọlá la mú wá fún ọ.
Praise the Lord. Praise the Lord. Amen. Let me begin by congratulating His Imperial Majesty. What the Lord did is wonderful and is marvelous in our eyes. Glory be to God alone and in the name of Jesus Christ. Bákan náà mo kí gbogbo àwọn ìjòyè kú oríire, mo sì kí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tó wà nílẹ̀ Ogbomoso tí gbogbo wa táwa ń bí lónìí ṣe aṣojú pé a kú oríire nítorí wípé Olúwa ti fi dídára rẹ̀ hàn. A sì ní ìdí láti fi ọpẹ́ fún Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo ẹ̀mí wa. Ẹ̀kẹ́ hallelujah. Lọ́wọ́ àwọn aládarí wa nínú ẹgbẹ́ onígbàgbọ́ fún àǹfààní yìí láti mú ọ̀rọ̀ ìyànjú yìí wá. Mo gbàdúrà wípé oore ọ̀fẹ́ ìtọ́ni Olúwa yóò máa fi fún ìsíwájú sí i. Níwọ̀nba àkókò péréte tá a ní, ohun tí Olúwa fi sí mi lọ́kàn láti pé pẹ̀lú wa, mo pè ní ṣíṣe àjọyọ̀ dídára Ọlọ́run àti jíjẹ́ olótìtọ́ rẹ̀, celebration of God's faithfulness and God's goodness. Ìkan lára àwọn àbùdá Ọlọ́run òun ni jíjẹ́ olótìtọ́ rẹ̀. Ọlọ́run jẹ́ olótìtọ́ nígbà tó wọ̀, nígbà tí ó wọ̀, nígbà tí ìpèníjà wà, nígbà tí ìpèníjà ò sí. Ọ̀nà gbogbo òun ni Ọlọ́run sì máa ń fi ìjẹ́ olótìtọ́ rẹ̀ hàn. Ìkan lára rẹ̀ òun ló gbé wa wá sílé lónìí. Ó fi ìdí ìpè sí orí ìtẹ́ yìí fún kábíyèsí múlẹ̀ nípa jíjẹ́ olótìtọ́ rẹ̀. Mo mọ̀ pé gbogbo wa la mọ̀ ohun gbogbo tó ti ṣẹlẹ̀ lọ́tún lósì níbẹ̀rẹ̀ láàrin títí di àkókò yìí. Ṣùgbọ́n nítorí wípé olótìtọ́ ni Ọlọ́run, kì í ṣe ènìyàn tí máa purọ́, kì í ṣe ènìyàn tí máa ṣàbòsí, kì í ṣe ènìyàn tí ó wí nǹkan tó sọ pé òun ò wí bẹ́ẹ̀ mọ́. Ó mú ìfìdímúlẹ̀ ìfẹ́ rẹ̀ òun ṣẹ. We are grateful to God. I want to congratulate Kabiyesi again. The faithfulness of God speaks of His consistent reliability.
consistent dependability, consistent steadfastness, consistent dedication, consistent worthiness of trust. Bàbá máa ń sọ nípa jíjẹ́ olótìtọ́ Ọlọ́run. À ń sọ nípa pé Ọlọ́run jẹ́ ẹni tó ṣe é gbẹ́kẹ̀lé, Ọlọ́run tí ó ṣe é sinmi lé, Ọlọ́run tí kì í yí àdéhùn padà, Ọlọ́run tí kì í yẹsẹ̀ nínú gbogbo tí ó bá ti sọ. Ọlọ́run tó jẹ́ wípé a lè fi inú tán, a lè fi gbogbo ọkàn wa sinmi lé. Bí ìjì bá jà, bí oòrùn bá mú, bí òjò bá rọ̀, nítorí jíjẹ́ olótìtọ́ Ọlọ́run kì í yí padà. Kò sì sí ìmọ̀, kò sí ète, kò sí ohunkóhun tí ènìyàn lè ṣe láti borí jíjẹ́ olótìtọ́ rẹ̀. Níwọ̀n ìgbà tí Ọlọ́run bá ti wá jẹ́ olótìtọ́ yìí, ó yẹ kí a dáhùn sí. We should respond to his faithfulness, and that is why I want to appreciate the leadership of God for organizing this Thanksgiving service. Bíbélì fi hàn wá àwọn ọ̀nà tí a gbọ́dọ̀ máa fi dáhùn sí jíjẹ́ olótìtọ́ Ọlọ́run àti dídára rẹ̀. Àkọ́kọ́ òun ni wípé ká mọ̀ wípé olótìtọ́ ni àti wípé gbogbo ire tó bá ṣú jáde láti ọ̀dọ̀ rẹ̀ ló ti wá. We must acknowledge his faithfulness. Nínú orin Dáfídì 115 ẹsẹ̀ ìkíní, Bíbélì sọ pé kì í ṣe fún wa Olúwa, kì í ṣe fún wa, ṣùgbọ́n fún orúkọ rẹ̀ ni a fi ògo, fún àánú àti òtítọ́ rẹ̀. When God displays his faithfulness and his goodness, our first response is to acknowledge that he was actually faithful. He is actually faithful. Ọ̀pọ̀ èèyàn ní ìmọ̀ rírì jíjẹ́ olótìtọ́ Ọlọ́run. Wọ́n á wò wípé nítorí bá ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀ náà ni. Nígbà mìíràn, ẹlòmíì rò pé nípa ipá òun ni, nípa agbára òun ni, nípa òye òun ni, nípa ìmọ̀ òun ni, nípa gbajúmọ̀ òun ni, nípa ohun gbogbo tí èèyàn máa bí tọ́ka sí bí ìròyìn rẹ̀. Ṣùgbọ́n òtítọ́ tó dájú ni wípé kò sí ohunkóhun tí ènìyàn lè ṣe tàbí tó lè rí gbà tí Ọlọ́run ọba ti lẹ́yìn. Torí náà ìdáhùn àkọ́kọ́ táwọn fún jíjẹ́ olótìtọ́ Ọlọ́run lónìí òun ni wípé à ń gbà wípé ohun tá a rí, ìṣẹ́gun àti jíjáwé olúborí yìí láti ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Ẹ̀kẹ́ hallelujah. Ní ìdàkejì, Ọlọ́run retí wípé ká fi ọpẹ́ hàn nígbà tó òun bá fi dídára òun hàn. We must show him gratitude. Nínú Éfésù ní orí 5 ẹsẹ̀ 20, Bíbélì fi díẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. Ó ní ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún gbogbo lọ́wọ́ Ọlọ́run, àní Bàbá ní orúkọ Jésù Kristi Olúwa wa. We must establish altar of gratitude. We must express gratitude to God, because whatsoever God has done is for a purpose. Ó yẹ fún wa láti fi ọpẹ́ fún Ọlọ́run. Ìdí ni wípé gbogbo ohun tí Ọlọ́run bá ṣe nítorí jíjẹ́ olótìtọ́ rẹ̀, ó ní ìdí tó fi ṣe, ó ní ìdí tó fi ṣe. Gbogbo ìgbà tí Ọlọ́run bá ṣe ronú pa ènìyàn, Bíbélì sọ wípé èrò rere òun ni Ọlọ́run. Ó gbàgbọ́ wípé fún jíjáwé olúborí, fún kábíyèsí, èrò rere Ọlọ́run ló wá sí ìmúṣẹ láti fi ọpẹ́ fún. Ìdáhùn wa kejì sí jíjẹ́ olótìtọ́ Ọlọ́run yìí, ní gbogbo ìgbà tá a bá ti rí ìfarahàn agbára Ọlọ́run tó fi ìdí ìjólótìtọ́ rẹ̀ múlẹ̀, Ọlọ́run retí wípé ká fi ọpẹ́ fún o. Ní ìgbà kẹta, Bíbélì tó fi nǹkan mìíràn hàn wá, ohun tí ó jẹ́ ìdáhùn wa sí ìjólótìtọ́ Ọlọ́run. A kéde ìjẹ́ olótìtọ́ rẹ̀. We declare his faithfulness. Nínú Kọ́ríńtì kìíní ní orí 13 ẹsẹ̀ 13, Bíbélì sọ pé kéde ìgbàlà rẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè, ohun ìyàlẹ́nu tí ó ṣe
láàrin gbogbo ènìyàn. Gbogbo ayé gbọ́dọ̀ gbọ́, gbogbo ènìyàn gbọ́dọ̀ mọ̀ wípé Olúwa ti ṣe wá lóore, ó ti ṣe ohun ńlá fún wa, ó ti fi ìdí ìfẹ́ rẹ̀ múlẹ̀, ó ti fi jíjí olótìtọ́ rẹ̀ múlẹ̀. Níbi gbogbo tí ẹ bá lọ láti àkókò yìí lọ, ẹ kéde rẹ̀, ẹ jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ wípé olótìtọ́ ni Ọlọ́run. Praise the Lord. Ní ìgbà tí onírúurú ìrírí bá ń ṣẹlẹ̀, tí ìjọ olótìtọ́ Ọlọ́run tí ì fara, a fẹ́ máa mú bí wípé àbí bẹ́ẹ̀ ló ṣe rí, àbí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ni, àbólúwa wí bẹ́ẹ̀, àbólúwa wí bẹ́ẹ̀, àbí agbára Ọlọ́run ká, àbí agbára Ọlọ́run ò ká, especially lérò situation báyìí, oríṣiríṣi nǹkan àrínú pépà tàbí tí gbọ́ tàbí tí ṣe ìyàwó wípé Olúwa. But at the end of it all, God displayed His faithfulness, and we are here today. So we will declare it everywhere that as a people, God has been faithful to us. God has been good to us. Àwa tí a bá wà níbi àjọyọ̀ coronation ọdún kan àkọ́kọ́ tí wọ́n lò, gbogbo ohun tí ìránṣẹ́ Ọlọ́run sọ lọ́dọ̀ yẹn tá a bá fọkàn bá a lọ, a mọ̀ wípé Ọlọ́run lọ́wọ́ sí ohun tí ó ti ṣẹlẹ̀ yìí. Gẹ́gẹ́ bí wọléwọ̀de pẹ̀lú kábíyèsí, ọ̀pọ̀ nǹkan tí ò farahàn gbogbo ayé, tí ò farahàn gbogbo ìlú, ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé jáde, wọ́n bẹ̀rẹ̀ sí ní wò wípé títóbi ni Ọlọ́run yìí. Ẹjẹ́ akéde wípé rere ni Ọlọ́run, olótìtọ́ ni, kó sì jẹ́ ìwúrí, kó jẹ́ ìpèníjà fún ẹnìkọ̀ọ̀kan wa. Ohun gbogbo tí Ọlọ́run bá bá wa sọ, tó bá yẹ pé òun ló sọ lábẹ́ bó ti wù kó rí, yóò fìdí múlẹ̀. Ìdídí ni wípé Ọlọ́run kì í ṣe ènìyàn tí ó purọ́. Ó ní ọ̀rọ̀ wọn tó bá ti ẹnu òun jáde, kò ní bọ́ọ̀lẹ̀ ló fìfo, yóò ṣe èyí tó dára, yóò sì ṣe èyí tó bu òun. Àní kà sí pé agbára wa ló gbé, àní kà sí pé ìmọ̀ wa ló gbé, ṣùgbọ́n á jẹ́ kí àwọn èèyàn náà, bí a bá ṣe wá ń kéde ìjólótìtọ́ Ọlọ́run, òun ni ìjólótìtọ́ rẹ̀ tó máa ń gbilẹ̀ sí. When you declare the faithfulness of God, you will see more of the demonstration of His faithfulness. We are going to witness, by the grace of God, the faithfulness of God in this land. Amen. By this singular action of God, it is a prophetic insight, a prophetic declaration that we are open to something great. Amen. And we should believe it, and we should hold on to it. Ìrírí yìí fi hàn wípé Ọlọ́run ní àwọn nǹkan tó nípa ọlọ́kàn fún ìlú yìí yóò sì wá sí ìmúṣẹ. Nítorí náà ẹnì kọ̀ọ̀kan wa ó di ojúṣe wa láti darapọ̀ mọ́ kábíyèsí láti kéde wípé lótìtọ́ lótìtọ́ òun ni Ọlọ́run dára. A máa ń kọrin kan wípé lótìtọ́ lótìtọ́ lẹ dára, lótìtọ́ lótìtọ́ lẹ dára, lótìtọ́ lótìtọ́ lẹ dára, Jésù lẹ dára. Òtítọ́ ni ẹni tí ò bá gbọ́ gbogbo Ọlọ́run dára, àbí kó jẹ́ olótìtọ́, àmì lélẹ́yìí. Kó ran ọkàn wa lọ́wọ́ láti sinmi lé Ọlọ́run, kó ran ọkàn wa lọ́wọ́ láti gbẹ́kẹ̀lé síwájú sí i, kó ran ọkàn wa lọ́wọ́ láti dúró ṣinṣin ti òtítọ́ tá a bá mọ̀ wípé òtítọ́ lélẹ́yìí. A dúpẹ́ lọ́wọ́ àwọn ìjòyè, àwọn tó ń dúró ṣinṣin, àwọn tó mọ̀ wípé ìgbésẹ̀ táwọn gbé ó ní ìmísí Ọlọ́run nínú, tí wọ́n sì fàyàrán, tí wọ́n dúró ṣe láì ka ìbanilórúkọjẹ́, ìdẹ́yẹsí ni àti ohun gbogbo tí gbogbo àwọn nǹkan wọ̀nyí là kọjá lọ. Ìpèníjà ni wípé ẹ tẹ̀síwájú láti dúró ṣinṣin. Ojú yín tó yẹ eléyìí ò rí ohun tó dára jù báyìí. In the name of Jesus Christ. Paríparí rẹ̀, torí pé mi ò ní àkókò tó pọ̀. A ní láti mọ̀ wípé jíjẹ́ olótìtọ́ Ọlọ́run ó pè wípé ká jẹ́ ìríjú olóòótọ́ síwájú sí. And this is meant for kábíyèsí. The faithfulness of God is a challenge for you to be a greater faithful steward of the Lord.
And God will help you so to do in Jesus' name. By the might of the Lord, you will hit the ground running, and there will be great achievement. You see, when God is at work, nobody can stop him. No policy, no legislation. Because God is God. He is the Almighty. He is the one powerful. It is in Him we live, we move, we have our being. Why are you going to pursue greater level of stewardship? In 1 Chronicles 29, something was said of Solomon. But after Solomon is related, ẹsẹ̀ ìkẹtàdínlógún ìwé Chronicle orí ìkejì ọ̀kàndínlọ́gbọ̀n sọ wípé bẹ́ẹ̀ ni Solomon jókòó lórí ìtẹ́ Olúwa gẹ́gẹ́ bí ọba ní ipò bàbá rẹ̀ Dáfídì. Ó ṣe àṣeyọrí, gbogbo Ísírẹ́lì sì gbọ́ràn sí lẹ́nu. Ìtẹ́ Olúwa ní ìtẹ́ yìí. Nítorí kó sì jẹ́ ìtẹ́ Olúwa, a gbọ́dọ̀ lò ó fún Olúwa. Olúwa yóò máa fi àwọn èrò tó dára sí i lọ́kàn. Olúwa yóò fi ìfàmì òróró náà tẹ́ ò fi lè mú iṣẹ́ yóò fi fún yín. Olúwa yóò ṣe é débi wípé gbogbo ayé ó mọ̀ wípé òun fi ẹnìkan sí orí ìtẹ́ Olúwa. Let it not be at any point in time that you will not regard this throne as the throne of the Lord. It is the throne of the Lord. And as long as Solomon was recognizing the throne to be the throne of the Lord, the Bible said, the Bible said, gbogbo Israẹli sì gbọ́ràn sí lẹ́nu, gbogbo ènìyàn ìlú gbọ́ràn sí lẹ́nu. Tí baálẹ̀ ọba ti doyè ní gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ yóò gbọ́ràn sí lẹ́nu. You have to see yourself as a steward of the Lord, and God, by His mighty power, will give you the grace. The mercy of the Lord will continue to be available for you, and things will run, things will fly, and at the end of it all, we'll be able to gather again, celebrating the faithfulness of God. In closing, I discovered that the faithfulness of God endures forever. It's not for a season. So the fact that He demonstrated His goodness now is an indication that the faithfulness will continue. And as the faithfulness of the Lord continues, we will see greater things to thank God for. In the mighty name of Jesus Christ. Celebration of His faithfulness will never cease. In the name of Jesus Christ. Àmì ìfòróró náà yóò farahàn nínú ayé o. A ó rí ẹ̀rí láti jẹ́. A ó sì lè kéde dídára ẹ̀yìn Ọlọ́run síwájú sí i. Lórúkọ Jésù ẹ̀rí ló ṣe. Adúgbò Olúwa tó ìgbẹ́ ti gbọ́ àdúrà wa. Lórúkọ Jésù Kristi Olúwa tí olùgbàlà wa. All the glory must be to the Lord, for He is worthy of our praise. No man on earth should give glory to Himself. Our glory must be to the Lord. Unto the Lord be the glory. Great things He has done. Unto the Lord
olóòótọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa Olódùmarè olórí ọ̀fẹ́ Ọlọ́run ìyanu ọba tí kò ní ìbẹ̀rẹ̀ ọba tí kò ní òpin Ọlọ́run àwọn amọ̀rìndì ọba tó ti mọ òpin láti ìbẹ̀rẹ̀ adá gbogbo ògo padà sí ọ̀dọ̀ yín fún orí ọ̀fẹ́ ńlá èyí tí ẹ fi pè wá ní ènìyàn, fún orí ọ̀fẹ́ ńlá tí ẹ fi pè wá ní alààyè ọkàn, fún orí ọ̀fẹ́ ńlá tí ẹ fi kó wa jọ sínú ààfin yìí ní òní ọjọ́ kejì nínú oṣù kẹta. A dúpẹ́ fún kábíyèsí nípa orí ọ̀fẹ́ àti àánú tí ẹ mú májẹ̀mú àti ètò yìí ṣẹ lórí ayé wọn. Bíbélì wípé àwọn tí mo mọ̀ tẹ́lẹ̀ àwọn ni mo yàn, àwọn tí mo sì yàn àwọn ni mo ṣe lógo. A dúpẹ́ torí pé ẹ ti mọ̀ wọ́n ṣáájú àkókò yìí. A dúpẹ́ fún ìgbésí ayé wọn. A dúpẹ́ fún yíyàn tí ẹ yàn wọ́n sí ipò ọba Ṣọ̀ún ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́. A dúpẹ́ láti ìgbà tí ẹ ti gbé wọn dé orí ìtẹ́ wọn bàbá wọn. Àánú àti orí ọ̀fẹ́ yín kò dáwọ́ dúró lórí ayé wọn. Àwa gẹ́gẹ́ ni wípé ní tòótọ́ wípé ẹ wà pẹ̀lú wọn. A dá gbogbo ògo padà sí ọ̀dọ̀ yín. Ẹ ṣe láàrin ọ̀pọ̀lọpọ̀ ìjì, ìlàkọjá, ìdojúkọ, ẹ mú wọn dúró, ẹ sì ń ran ayé wọn lọ́wọ́. A sì ń gbé tí ń bá wọn bọ̀, ẹ ò ní padà lẹ́yìn wọn. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run. A dúpẹ́ fún ìjáwé olúborí tí a bí kọ̀tíjọ́ ní. A sọ pé ti ṣe léyìí ẹ ó tún máa ṣe síwájú àti síwájú torí pé a kọ́ wípé bí ọ̀run àti ayé láti ẹ̀rẹ́ kọjá kékeré nínú ọ̀rọ̀ mi kì yóò lọ láìṣẹ. A dúpẹ́ fún agbára ìmúṣẹ ọ̀rọ̀ yín nínú ayé bàbá. A dúpẹ́ fún agbára ìmúṣẹ orí ọ̀fẹ́ yín nínú ayé wọn. A dúpẹ́ fún agbára ìmúṣẹ àti májẹ̀mú yín lórí ayé wọn. Ní orúkọ Jésù Olúwa ẹgbẹ́ ọpẹ́ wa. A dúpẹ́ lórí gbogbo àwọn olóyè pátápátá. A dúpẹ́ lórí ààfin yìí. A dúpẹ́ fún àwọn iṣẹ́ takuntakun èyí tí ẹ ti ń gba owó wọn ṣe tẹ̀túnbọ̀ wọn ṣe lọ́wọ́lọ́wọ́ láti àtọ́ ti dé orí ìtẹ́ yìí. A dá gbogbo ògo padà sí ọ̀dọ̀ yín lórúkọ Jésù Olúwa ẹgbẹ́ ọpẹ́ wa. A dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò èyí tí wọ́n rìn káàkiri àgbáyé torí pé ẹ̀ ń dáàbò yín bò wọ́n, ẹ̀ ń fi àánú ńlá ẹ̀ fi ń pa wọ́n mọ́. Wọ́n gbẹ́kẹ̀lé yín kò sì jogún òfo. Àsọ̀gbẹ́nìkẹ́ tó bá gbẹ́kẹ̀lé Olúwa wọ́n dàbí òkè Síónì tí a kò lè ṣí nídìí. A dúpẹ́ Ọlọ́run ẹ ṣé, ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Nígbà tí wọ́n gorí oyè gẹ́gẹ́ bí olódodo, gẹ́gẹ́ bí olóòótọ́, gẹ́gẹ́ bí ìránṣẹ́ rẹ inú gbogbo ìlú sí dùn. A tẹ gbogbo ògo padà sí ọ̀dọ̀ yín Olúwa. Ẹ̀yin lẹ ṣe yí o kì í ṣe ènìyàn. Tó bá jẹ́ ènìyàn ló ṣe é wọ́n ti máa sọ̀rọ̀, wọ́n ti máa ṣèrè gan. Mọ̀tẹ́lẹ́ bẹ́yìn náà lẹ ṣe é. A tẹ gbogbo ògo padà sí ọ̀dọ̀ yín Olúwa ẹgbẹ́ ọpẹ́ wa. A dúpẹ́ fún ìkórajọpọ̀ wa níbí yìí ní oṣooṣù. A dúpẹ́ fún ti oṣù kẹta yìí èyí tí ẹ mú kó ṣojú ẹ̀mí wa. A dúpẹ́ fún ọ̀rọ̀ yín èyí tí ẹ ti rán jáde. A dúpẹ́ Olúwa oríṣiríṣi ọ̀nà tí kábíyèsí gbà tí wọ́n fi ń rà àánú gbà. A ta àkọ́ wípé èmi ó ṣàánú táwọn tèmi ó ṣàánú fún, èmi ó ṣe ìyọ́nú táwọn tèmi ó ṣe ìyọ́nú fún. Kì í ṣe ẹni tó ń fẹ́ tàbí ẹni tó ń sáré bí kò ṣe tọ́lọ́run tó ṣàánú. Bíbélì wípé àánú Ọlọ́run ni tí àwa kò fi parun tán. A dúpẹ́ fún àánú yẹn èyí tí wọ́n rí gbà tí ẹnìkọ̀ọ̀kan wa náà rí gbà gẹ́gẹ́ bí àpapọ̀ ẹgbọ̀mọlẹ́yìn Kristi. A dúpẹ́ fún àwọn tó ń darí wa ní nínú ẹ̀ka yìí, fún àwọn bàbá wa nínú Olúwa. A dúpẹ́ fún ìjọ kọ̀ọ̀kan tẹ́nìkọ̀ọ̀kan wa ti jáde wá. A dúpẹ́ fún iṣẹ́ ìránṣẹ́ wa ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀. Lórúkọ Jésù Olúwa ẹgbẹ́ ọpẹ́ wa. Ní orúkọ Jésù Olúwa ẹgbẹ́ ìyìn wa. Fún gbogbo àwọn tí ẹ̀ ń lò láti ṣe ètò yìí, a dúpẹ́ gbogbo àwọn kọ́mítì, a dúpẹ́ fẹ́ ẹnìkọ̀ọ̀kan èyí tí ẹ̀ ti ń lò ní ọ̀nà lóṣìṣì lọ́nà láti mú kí ètò yìí ó tẹ̀síwájú, láti mú kí àlàáfíà kó wà nínú Ògbómọ̀ṣọ́. Fún gbogbo àwọn tẹ́ ń lò pátápátá lórúkọ Jésù
Jésù Olúwa ẹgbẹ́ ọpẹ́ wa adúpẹ́ fún ìran 25 years tí ẹ fún kábíyèsí ètò dẹ̀ tí ó wá sí ìmúṣẹ lọ́wọ́lọ́wọ́ tí yóò dẹ̀ tó wá sí ìmúṣẹ kí 25 years ni ó ti ẹ̀ tó pé torí pé ẹ ti bú jáde pẹ̀lú ọwọ́ agbára yín ní ilé Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ ní orúkọ Jésù Olúwa ẹgbẹ́ ọpẹ́ wa adúpẹ́ bíbélì wípé níbi tí ìran wòlíì kò bá sí àwọn ènìyàn sọ̀rọ̀ wọ́n sì yàgbá ṣùgbọ́n níbi tí wòlíì bá ti sọ̀rọ̀ nípa orí ọ̀fẹ́ àti àánú yín orílẹ̀-èdè náà sì ní ìsinmi adúpẹ́ fún ìrántí ẹ fún kábíyèsí lóríṣiríṣi agbórúkọ gíga èmi sì mọ̀ wípé ìran yóò ṣẹ lórúkọ Jésù Olúwa ẹgbẹ́ ọpẹ́ wa ìfún ètò tí ń ṣẹ lọ́wọ́lọ́wọ́ nínú àwọn ìran yìí lórúkọ Jésù Olúwa ẹgbẹ́ ọpẹ́ wa ìjẹ́ Olúwa bí a ṣe tẹ̀síwájú ẹ máa bá wa lọ Olúwa ẹ bá wa di kábíyèsí mú ẹ di ààfin yìí mú gbogbo àwọn olóyè gbogbo àwọn ìlú gbogbo ìdílé láòyè lápapọ̀ àánú àti orí ọ̀fẹ́ yín Olúwa fi gbé wọn lọ àpapọ̀ ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi orí ọ̀fẹ́ yín Olúwa ẹ jẹ́ kó máa tẹ̀síwájú ìtẹ̀sọ̀rọ̀ nílẹ̀ yóò kọ́ ìjọ yín ẹ̀kọ́ lẹ́sẹ̀ kú kan kò yóò sì borí rẹ̀ àbẹ̀rẹ̀ òde Olúwa yípe bí ìjọ yín ṣe ń fẹsẹ̀ múlẹ̀ ní ilé Ògbómọ̀ṣọ́ ní ẹlẹ́kàjẹ̀ká àbẹ̀rẹ̀ wípé ó gbọ̀rọ̀ àpáàdì kó mọ̀ ṣe borí àwọn ìjọ wọ̀nyí lórúkọ Jésù Olúwa ẹ̀rọ wà lọ́wọ́ bẹ́ẹ̀ gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tó wà níbí àti wọn tí wọn ò lè bá wa pé fún nìkan tàbí òmíràn abèrè fún orí ọ̀fẹ́ ọ̀tún Olúwa ẹ tún agbára wọn ṣe Olúwa ẹ tún okun wọn ṣe gbogbo àwọn ọmọ ìjọ náà tó wà níbí ìjẹ́ wa ní ẹnikẹ́ni tó ní ìlàkọjá kan tàbí omi gbogbo òkè ìṣòro níwájú rẹ lórúkọ Jésù kò di pẹ̀tẹ́lẹ̀ àkọ́wé kò sí ọtọ́lọ́run kò lè ṣe dọ́gbẹ́dọ́gba níbí lónìí pẹ̀lú orí ọ̀fẹ́ yẹn mo gbàdúrà wípé gbogbo tó dàbí òkè lórúkọ Jésù kò di àwátì lórúkọ Jésù orin ọpẹ́ yóò gbẹnu wa kan ògo ní fún orúkọ Olúwa ẹ ṣe tó ní pẹ̀tì bó àdúrà wa ní orúkọ Jésù Kristi Olúwa wa ní agbá àdúrà. Àkókò láti fi ọ̀nà àbọ̀ fún Ọlọ́run Paul apọ́sítélì wípé ayọ̀ lè yóò fi náwó ní gbogbo ọjọ́ tí lẹ́nu oṣù owó ayọ̀ lọ́mọ náà kò ní náwó bànújẹ́ bàbá is a very majesty nìkan ní jókòó gbogbo àwọn ìwé ẹ̀dá kùn ọ̀rọ̀ wa ẹ̀dá ká dìde ká fi tayọ̀tayọ̀ tóní gẹ̀rẹ́gẹ̀rẹ́ àbẹ̀dáwó fún Ọlọ́run ẹ̀dá wọn ṣẹ́ni wà mí. Hallelujah. 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 Àwa tá a ṣe tán láti fi ẹnu wa ohùn wa ijó wa ẹ jẹ́ á dìde dúró lórí ẹsẹ̀ wa. Ó gbé ọ̀gá o mẹ́ta lọ́kàn ìjìnlẹ̀ àbíyèsí rẹ̀. Orúkọ rẹ̀.
kó ṣe ìtẹ́wọ́gbà àpò tó ti jáde ọlá yóò fi ọ̀pọ̀ rọ́pò a ò ní dáwọ́ náà ọ̀dáwọ́ rere kò ní dá wa gbogbo ń dá nílò lóṣù yìí àlàáfíà owó ààbò ojú rere yóò tọ̀ wá wá orin náà ó di mímọ́ ní orúkọ ti bàbá ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Praise the Lord. A fẹ́ lọ láti ṣe ètò mìíràn pàtàkì nígbà tí màá kéjọ́ pé alága ìgbìmọ̀ ìsìnyí ẹ jọ̀wọ́ a fẹ́ kó jẹ́ pé àwa media star wà níwájú kókó tí a fìrìn kan níbí yìí láti ṣe èyí tó kàn yìí àwa yòókù ẹ jẹ́ kí a rọra ṣe sùúrù náà kí bàbá ó fi parí ọ̀rọ̀ bàbá sọ ìjọ̀wọ́ ẹ ṣe wájú bọ̀dá fún yàrá rírì yìí gan mo ké sí alága ìgbìmọ̀ ìsìnyí láti wá ṣe ìkíni àti pípé bàbá fún ọ̀rọ̀ láti bá ìlú sọ Venerable Dr. Gabriel Abiodun. Hallelujah. Amen. Ó tó di wípé màá pe kábíyèsí láti gbọ́ láti ọ̀dọ̀ wọn torí pé tí káṣí bá ti sọ̀rọ̀ tán àgbọ̀dọ̀ tó sọ̀rọ̀ lé mọ́ ẹ má bínú kábíyèsí mo fẹ́ fi oore ọ̀fẹ́ yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run. Drop your comments, like and share this video, and don't forget to subscribe to this YouTube channel. AloyeTV, your best entertainment hub.